Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi láti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV. Fún ẹ̀yin subscriber wa a sọ pé ẹ ṣé, both new one and the old one, we say thank you very much. Owó tẹ́ fi bá wa like, tẹ́ fi bá wa subscribe, tẹ́ fi bá wa share náà, ọwọ́ náà ò ní gbọ́mọ sí. Bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà á ṣe rere lágbára Elédùà. Bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí, mo fi kí ẹ máa bá wa like, ẹ bá wa share, then ẹ bá wa subscribe, ẹ follow wa náà lórí Facebook. Ẹ ṣé, ó yá, ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí. Ó yá, ẹ wá lọ gbọ́. Mo kí gbogbo ilé o, ẹ káàárọ̀ o, mo kí gbogbo àwọn bàbá mi àtẹ̀yin àwọn ìyá mi lórí ìkànnì àwùjọ ọmọ Yorùbá. Mo kí gbogbo wa o, ẹ kú ilé o, ẹ kú ìlú wa yìí o, ẹ dẹ̀ kú bó ṣe ń lọ, ẹ kú faradà. Elédùmarè yóò gbé wa délẹ̀ ìlérí lágbára bàbá wa. Elédùmarè yóò ràn wá lọ́wọ́ o, a ó gba Yorùbá nation. Ohun tó mú mi sọ̀rọ̀ ní wákàtí yìí ni wípé awuyewuye tó ń lọ nípa bàbá Tinubu, ọmọ ènìyàn kí ọmọ ní kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀, ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Èmi personally, tòótọ́ náà ọ̀rọ̀ tẹ́ sọ yẹn, ṣùgbọ́n tí èèyàn bá sọ òkò sí ọjà yóò bára lé ẹni. Èmi ò sọ́pọ́ọ̀tì bàbá Tinubu, mi ì dẹ̀ sọ́pọ́ọ̀tì Òbí, mi ì dẹ̀ sọ́pọ́ọ̀tì Àtíkù. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mi ò tiẹ̀ ọ̀rọ̀ ìbò, èmi ò lè dìbò mọ́. Láti 1993 mo ti dìbò gbẹ̀yìn, ìbò Abíọ́lá, àti èmi ti mọ̀ pé ìlú yìí is a scam. Bàbá Tinubu tẹ́ ní pé kí Yorùbá tẹ̀lé, tí a bá rò jinlẹ̀ dáadáa, nínú gbogbo ẹ̀yà tó wà ní Nàìjíríà pátápátá, Yorùbá ló sì wà accommodating jù. Ìwà ìrẹ̀lẹ̀ wa, ìwà ọmọlúàbí wa, òun ló jẹ́ kí àwọn Ìgbò àti Yorùbá àti Ìgbò àti Haúsá ló jẹ́ kó máa ròyìn pé dìdìrìn ni wá, ọ̀dẹ̀ ni wá, pé a gbọ́n. Mo ka kọ́mẹ́ǹtì kan láàárọ̀ yìí, ọmọ Ìgbò ló kọ átíkù yẹn. Ó ń sọ nínú átíkù yẹn pé àwọn mọ̀ọ́mọ̀ ń tan Yorùbá ni, pé àwọn Yorùbá tó dìbò fún Òbí lÉkòó, ó ní ọ̀dẹ̀ ni wọ́n, ó lọ́wọ́ àwọn ti tẹ̀kú dà. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo gbé átíkù yẹn lọ bá Ìgbò tó wà níwájú ilé ọ̀dọ̀ mi, mo ní kó kà á. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Ìgbò yẹn tó kọ kinní yẹn. Mo ní ìdí tí àwọn èèyàn fi ń sọ pé Ìgbò are not good nìyẹn. Mo ní èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mo máa ń travel dáadáa. Travel tí mò ń sọ, travel Nàìjíríà ni, nínú Nàìjíríà ni. So mo mọ Ìgbò, mo mọ àwọn èèyàn mi Yorùbá, mo dẹ̀ mọ àwọn Haúsá, mo mọ̀ wọ́n dáadáa. Mo mọ ẹ̀hà tó ní kálukú kọ síra wọn. Tó bá ní ẹ̀yà tó sì dáa jù, kì í ṣe torí kí wọ́n jẹ́ Yorùbá. Àwa Yorùbá, ọmọ aládé ni wá. A máa ń ronú síwájú, a dẹ̀ máa ń ronú sẹ́yìn. Kò tíì sí ẹ̀yà tó dàbí ẹ̀yà Yorùbá ní gbogbo àgbáyé, kò tíì sí ẹ̀yà tó dàbí ẹ̀yà Yorùbá. Ibi tí Yorùbá bá ń lọ tó bá kú onílù tó lọ síbẹ̀, tó bá lọ sílùú onílùú, law abiding people ni wá. A máa ń tẹ̀lé òfin ibikíbi tá a bá lọ. Tẹ́ bá wo orílẹ̀-èdè yìí dáadáa,
one million times ẹ máa ní kí mi lè dìbò fún Tinubu láyé. Mo ṣe ń sọ̀rọ̀ sí i, àwọn kan á ní pé ọmọ àlè, àwọn kan lè máa pè mí lọ́mọ àlè, mi kì í ṣe ọmọ àlè. Tí Yorùbá àti Haúsá máa ń jà, tí Yorùbá bá débẹ̀, á kọ́ bí wọ́n lè dé kí ló dé tẹ́ fi ń bára yín jà. Tó bá yẹ pé Yorùbá ló jẹ̀bi, lẹ́sẹ̀kẹsẹ̀ ni Yorùbá yẹn sọ pé n tó ṣe yóò dáa, nítorí pé kì í ṣe Yorùbá. But Haúsá bá débẹ̀, kò ní béèrè nǹkan tó ṣẹlẹ̀, yóò máa lu Yorùbá yẹn ni, wọ́n á support ara wọn. Bẹ́ẹ̀ náà ni Yíbò náà, wọ́n á support ara wọn. Èyí tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí, tí wọ́n sọ pé ọmọ èèyàn kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀, ká fi sí dọmọ ẹlòmíì, pé ká tẹ̀lé bàbá Tinubu. Kí l'achievement bàbá Tinubu gan tẹ́ni ká tẹ̀lé? Kí l'achievement ẹni ká tẹ̀lé? Bàbá Tinubu tó jẹ́ pé ọ̀dàlẹ̀ ni, ìbáwọn kan ló gbé débẹ̀. Ṣebí AD ló gbà tẹ́tẹ̀lẹ̀, AD ni wọ́n compensate ẹ̀, fi governorship compensate ẹ̀ ní AD. Àwọn bàbá tó gbé débẹ̀ nǹkan, ṣé kò dà wọ́n ni? Ó da gbogbo àwọn bàbá yẹn dànù ni. Láti AD ó bọ́ sí AC, láti AC ó bọ́ sí ACN. Gbogbo àwọn tó gbé débẹ̀ ó fi kíkún gbogbo wọn lójú ni, wọ́n á ń dájọba ṣe. Tinubu have been ruling this country, this Lagos state, up to 24 years ago ló ti ń rule. Kí l'achievement ẹ̀? Ìnilára náà ni, ó ní everybody lára ni, ó ní everybody lára. Àfi owó. Tó fẹ́ kówó lọ sọ́run ni. Ọjà jó ní ṣáṣá, ọjà jó káàkiri nílẹ̀ Yorùbá, kò fún wọn lówó ń bẹ̀. Ó lọ fún wọn lówó ní ilẹ̀ Haúsá, ó lọ ń donate nílẹ̀ Haúsá. Ṣé ni ẹlẹ́fẹ́ dìbò fún? Tẹ́ bá dìbò fún Tinubu, yóò ta gbogbo ìran Yorùbá pátápátá ni. And secondly, kò tíì sí ìran náà lórílẹ̀ Nàìjíríà yìí tó fẹ́ di president, yálà Yíbò ni àbí Yorùbá ni, á kọ́kọ́ lọ tẹríba fún Fúlàní náà kó tó di president. Àwọn náà máa dictate fún. Tí Tinubu bá débẹ̀, he cannot do anything. Tẹ́ bá lè believe pé Tinubu máa ṣe anything, what of the 1999 constitution? Kí ló fẹ́ ṣe lókè 1999 constitution? Kí ló fẹ́ ṣe síbẹ̀? Kí ló fẹ́ ṣe? Kò sí tó fẹ́ ṣe sí, because majority àwọn tó wà ní House of Senate, House of Rep, Fúlàní ló dominate everywhere. Òfin tàbí ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn, òfin àwọn ló fífọ̀ jù. Bàbá Adébánjọ tó ń pariwo pé kí wọ́n jẹ́ kí Yíbò ṣe, tí wọ́n bá sí kí Yíbò dé ṣe, Yorùbá Nàìjíríà máa pín, Nàìjíríà ó máa ṣìgbà máa ṣàwò. The best solution ni kó ní kálukú dọ́mú ìyá ẹ̀gbẹ́, kó sí ń tẹ̀lé ṣe. These people have already dominate us. Àti ìbò tó ń dì yìí o, ẹ lọ wo result ìbò tó ń dì lọ́wọ́lọ́wọ́ sí i, interim ló máa gbẹ̀yìn ẹ̀, ẹ lọ kọ sílẹ̀. So tí ẹni tó bá fẹ́ ṣe dáadáa, ilé la ti ń kọ́ ẹ̀ṣọ́ ròde. Ẹni tó bá fẹ́ ṣe dáadáa, tó bá ní àtúbọ̀tán dáadáa, kò ní ìwà bí Tinubu yìí. Ẹ má nítorí pé ó jẹ́ Yorùbá, ó dẹ̀ ń ṣe nǹkan, ó ti ṣe àwọn aburú sílẹ̀ fún sílẹ̀ Yorùbá, ká nítorí pé ó jẹ́ Yorùbá. Bó jẹ́ Haúsá ló máa ṣe tó máa ṣe dáadáa, ẹ jẹ́ kán gbé síbẹ̀. Ẹ gbàgbé sentiment. Kí ni Tinubu? Kí l'achievement Tinubu? Kí l'achievement ẹ̀? Tinubu ò lè fún yín sípò kan sìn láì ní benefit from it. Gbogbo àwọn senator yẹn, gbogbo allocation tí wọ́n ná fún consequence allowance for every 4 months ná fún wọn lówó 300 million. Agbọ́pọ̀ ń gba 20% out of that 300 million, is collecting 20% ní gbogbo each senator. Owó tí wọ́n fún wọn ní consequence allowance. Kí ló ń fowó yẹn ṣe? Kí ló ń fi ń ṣe? Iṣẹ́ kan kọ́ hospital sí bíbáyìí, wọ́n mú gbogbo hospital, gbogbo general hospital, gbogbo mọ́ṣúárì, àwọn ni wọ́n ní, òun nìkan ni wọ́n ní. Irú yẹn ni kó lọ di president. Ìtẹ́mi ń dìbò fún ni pé Yorùbá nation. Tá a bá gba Yorùbá nation, kì í ṣọ̀rọ̀ ẹnu, Yorùbá máa ṣẹrú kú ni. Mi ì gbàdúrà ká ṣẹrú kú. Ẹrú up till number 1 sí ẹrú ni wá, ẹrú là ń ṣe, ẹrú Fúlàní là ń ṣe. Imagine kéèyàn kan jà, Yíbò àti Haúsá àbí Fúlàní àbí Yíbò àti Haúsá kan jà sí ẹ lọ sí station. Wọ́n á dẹ̀ mú Yorùbá àbí Yíbò, wọ́n á dẹ̀ tì mọ́lé, wọ́n á dẹ̀ fa Haúsá yẹn sílẹ̀. Gbogbo yẹn àwọn bàbá wa, àwọn olórí wa, wọ́n rí nǹkan ṣe sí yẹn. Wọ́n sọ, wọ́n dákẹ́. Tinubu náà dákẹ́, wọ́n sọ̀rọ̀. Bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tó, bí wọ́n ṣe ń jiyàn gbé, ṣe gbọ́ kí Tinubu sọ anything ni. Mo jẹ́ pa mọ́ bàbá Fáṣọ̀rántì nìyẹn, nígbà tó ń sọ pé Fúlàní. Ó ní where are the cow? Where are the gbá? Where are the àwo? Ṣe gbọ́ kó sọ̀rọ̀ sí ọ̀rọ̀ mo ṣe ń jiyàn gbé lọ́kàn náà mi ṣe, ẹ gbọ́ kó sọ̀rọ̀ kan sí ni. Irú yẹn lẹ́lẹ́ fẹ́ tẹ̀lé. That is not a leader.
it's not what to be a leader. Ntí ẹ káwa Yorùbá àwùjọ Yorùbá máa sọ ní pé bá a ṣe máa dá dúró ẹ gbàgbé Tinubu ò lè favour yín kò lè favour yín ẹ wọ billions tó wà lọ́wọ́ ẹ̀ ní kí ló favour Yorùbá kí ló ṣe fún wa ẹ sọ fún wa tó ṣe fún wa hospital tó kọ́ sílẹ̀ fún wa káwọn èèyàn máa lọ àwọn èèyàn ń kú toyúntoyún aláboyún kú toyúntoyún àwọn èèyàn ń kú taláyà tí ìbá ń pa àwọn ènìyàn ẹ sọ fún mi àwọn kan wá sọ pé Tinubu bùjẹ́bùdánù bó ní kí ló ń bùjẹ́ tó ń bùjẹ́ dànù àwọn tó súnmọ́ ló ń fún lówó wọ́n àwọn tí ò ráyè súnmọ́ láti kọ́ gbà kan lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n ṣe ń ṣe nǹkan nìyẹn ni ẹ jẹ́ ká ronú ká ronú náà ká má jẹ́ ká sùn síbi kan náà kó oògùn wọn kó má mú wa pé Tinubu kó it's not what to be a leader at all kò what to be a leader it's a criminal ni ó náà ń jẹjú àwọn èèyàn náà mo mọ̀ pé bó bá pẹ́ bóyá mo wúre pé tí ó bá pẹ́ bóyá Yorùbá nation wọn pé ó ti wà establish ó dẹ̀ máa dúró dandan ni ẹ má jẹ́ ká máa gbàrọ̀ ibẹ̀ ní gbàgbọ́ ọtí bó ṣe yé ìmọ̀ lèmi ṣe ń sọ̀rọ̀ yẹn o ẹ gbàgbé pé Yíbò ló fẹ́ débẹ̀ o ẹ gbàgbé pé Yorùbá kíní kan ló fẹ́ débẹ̀ o ibì kan láti ń bẹ̀rẹ̀ mo mọ̀ pé a ti bẹ̀rẹ̀ báyìí sí iná mo mọ̀ pé lágbára Elédùmarè Yorùbá nation òun ló máa hẹ́ǹd yẹ tí ó ti yé wa bẹ́ẹ̀ yẹn ẹ má jẹ́ ká sọ pé Tinubu wò kí ló ṣe ẹ sọ fún mi nígbà táwa kéré káwa tí ìgbọ́njú dáadáa water corporation láti Ìjú water works náà ti gbé lọ sí Ìkòyí gbé lọ sí àwọn àgbẹ̀ yẹn sí is it existing again ṣó exist again ni gbogbo bọ́ọ̀wò ẹgbẹ́ bọ́ọ̀wò sílẹ̀ yín wọ́n á béèrè owó lọ́wọ́ yín gbẹgbẹ́ kìíní kan sílẹ̀ yín wọ́n á béèrè owó lọ́wọ́ yín wọ́n á béèrè tax gbogbo ẹ̀ náà ń gbà lọ́wọ́ yín kí ni achievement wa pẹ̀lú tax tí wọ́n ń gbà nígbà ayé Fáṣọlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí after Tinubu gbé ìjọba sílẹ̀ ó gbé fún Fáṣọlá kí Fáṣọlá tó débẹ̀ tẹ́ bá ní mọ́tò sílé tí mọ́tò yín bá wà ní tí mọ́tò yín pé ọdún kan nílé bẹ́ẹ̀ pé méjì àbúkú mẹ́ta ẹ wá mọ́tò yín pé ọdún kan àbọ̀dún méjì nílé ẹ wá fẹ́ lọ renew pépà mọ́tò yẹn ẹ fẹ́ lọ renew ẹ̀ tẹ bá dé lancasing office yẹn renew pépà mọ́tò nígbà kan rí ọjọ́ tẹ mú pépà yẹn débẹ̀ òun náà máa issue fún yín but ìgbà tí Fáṣọlá débẹ̀ ọdún méjì tí mọ́tò yẹn ti wà nílé yẹn wọ́n á tún ṣí ọdún méjì yẹn wọ́n á tún ṣí fún yín pé kẹ́ ẹ san mọ́tò tí ò tẹ ojú ọ̀nà tí ò rìn títì ẹ tún wá san owó yẹn owó yẹn accumulate wọ́n á san owó yẹn these people tó máa ti débẹ̀ sí wọ́n kàn wá débẹ̀ wọ́n kàn create ibi tó ti lè máa rówó tí wọ́n ṣépè owó fún wọn ni owó gbogbo wọn owó ni gbogbo wọn billion wà lákàtà everybody wọn ò nílé sí ibẹ̀ wọn nílé sí abroad government supposed to provide shelter for us kọ́ fún wa lómi kọ́ fún wa níná kọ́ fún wa ní gbogbo ẹ̀ níjọ́ tó ti bí èmi tèmi ti gbọ́ mo ti ń gbọ́ up nepa up till now mo ti ń gbọ́ up nepa àwọn ọmọ tára bí náà ti ń gbọ́ up nepa ẹni Tinubu kí ni fẹ́ ṣe fún mi kó lè ṣe nǹkan kan fún yín is a selfish person is a selfish man gbogbo àwọn tó bá ti ń tẹ́wọ́ àwọn tó ń tẹ̀lé àwọn tó ń jẹ́ ń bẹ̀ ni many like that máa bẹ̀rẹ̀ sí ní ìkà ẹ jọ ní tí ẹ ká máa sọ lórí àwùjọ ọmọ Yorùbá yìí ni wípé bí Yorùbá ṣe máa dá dúró bá a ṣe máa kọ́ra wa bá a ṣe máa jára wa gbà ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ politics ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ politician ẹ má jẹ́ ká mú wọ àárín politics Nàìjíríà kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe politician ló wọ́n ti bà ẹ́ jẹ́ wọ́n ti bọ̀rùn jẹ́ ti bà gbogbo ẹ̀ jẹ́ gbogbo àwọn ọba tá à ń blame yẹn náà politician ló ń fi wọ́n síbẹ̀ so what do you expect them to do who do you expect them to support ẹ lọ́kàn support ẹ jọ mo bẹ̀ wá mo rọ̀ wá ni ẹ jẹ́ kí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí bàbá kan sọ lẹ́ẹ̀kan yẹn pé ká má gbé ọ̀rọ̀ politics ká má gbé wọnú àwùjọ ọmọ Yorùbá yìí ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ Yorùbá ká máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ àwọn ìtàn àtijọ́ tá a ti rí ká máa kọ́ra wa ká bá lè padà sílé ilé làbọ̀sími oko ká padà sílé gbogbo àwọn orílẹ̀-èdè tẹ́lẹ̀ tí wọ́n prosper lénìí èmi ní Canada ni èmi ní America ni èmi ní UK tó kó wa lẹ́rú gan ni èdè ìlú wọn ni wọ́n ń sọ èdè títí wa wọ́n ti gba èdè wa lọ́wọ́ wa tó máa ti gbèdè lọ́wọ́ elédè ẹni yẹn ti di ẹrú nìyẹn ẹrú là ń ṣe tẹ bá lọ sí north any place tí ẹ bá ti bá Hausa bó jẹ́ banking sector ni anywhere tẹ bá ti bá wọn they speak their language àwọn bàbá Tinubu yìí wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n rí àwọn Ọbásanjọ́ wọ́n rí wọ́n quiet wọ́n dákẹ́ ẹ wá ní kẹ́ máa support wọn ṣé wọ́n rú àwọn ilẹ̀ ń support ni they are not sorry I don't count them as a woman as a normal woman being because they are selfish people ara wọn nìkan ni wọ́n ń jà fún gẹ́gẹ́ bí àwọn bàbá dáwọn àwọn máa ń sọ pé bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé pípa bẹ́ẹ̀ nìkan kan ìwà tó wà ní gbogbo wọn nìyẹn àfi kí àwọn tí òye ń yé díẹ̀díẹ̀ yìí tá à ń kóra wa jọ yìí ká bẹ̀rẹ̀ sí ní kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká bẹ̀rẹ̀ sí ní sòótọ́ ọ̀rọ̀ fún wa
kò tíbi tí ò bá ti sóòótọ́ ẹ gbàgbé ẹ̀ ìlú yẹn ò lè tòrò Nàìjíríà ò lè tòrò kì í ṣèpè it's not cause kò lè dáa kò tiẹ̀ lè dáa ni kì í ṣèpè àdúrà ò ràn àdúrà Jésù má gbé Jésù wá 1000 Jésù 1000 Muhammadu tí wọ́n pariwo yẹn kò lè ṣe wọn ò lè ṣe because ẹ̀sìn méjèèjì tí wọ́n kó wá bá wa lórílẹ̀‐èdè Yorùbá wa yìí òun ló bá yé wájà ibi tá a dé yìí ẹ̀sìn méjèèjì yẹn is a scam ni scam ẹ̀sìn Áfíríkà padà sílé kébọdé kólúkálukú padà sílé ó ti yé wa ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mi ò ó jẹ́ pé mo fi ń rúdù sí anybody o mi rúdù mi ì dẹ̀ condemn anybody o mi condemn yẹn ẹ ṣá ẹ̀bẹ̀ ni mo kàn bẹ̀ pé ọ̀rọ̀ politics ẹ jẹ́ àmú kúrò nínú ìkànnì tẹ́ bá fẹ́ kí ìkànnì kó di nǹkan tí ẹ ní like because gbogbo àwọn tó ti jẹ nínú politics yẹn sì tán ti jẹ jẹkújẹ yẹn wọ́n máa sọ̀rọ̀ fatafata ìbí ìwé Awólọ́wọ̀ làwọn akàwé Awólọ́wọ̀ náà ẹ sọ èyí tí Tinubu ṣe fún wa free education ẹ̀dà gbogbo wọn kàwé tán wọ́n gun ládà tán wọ́n mú ládà wọ́n kán ládà wọ́n dáná sun ládà free education dà kọ́mọdé bá ti fẹ́ wọ skul báyìí sí gbogbo ọkàn òbí akó sókè ni ẹ sọ fún mi nǹkan tó wọ́n ṣe fún yín náà ẹ wá ní Tinubu o kí ló lè ṣe kó lè ṣe ó máa tiẹ̀ tó wá mo fẹ́ kẹ́ notice kìíní kan mi fẹ́ kẹ́ wò ó nígbà tí èmi ti gbọ́njú díẹ̀ a máa ń fi ọdún yin ọdún ni kálàwà 2015 nísìn à ń pariwo 2015 yóò dá o kò dá o ó lé o tábọ̀ 2016 tábà tún lọ 2016 lọ ni a tún máa pariwo eléyìí tún lé o 2015 better ju 2016 lọ o tábà 2017 a tún ní ó ga o 16 dájú 17 lọ o èyí tí mo sọ yẹn gbáyẹ̀wò ẹ tíkẹ̀ o bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn à ń fi ọdún yin ọdún ni kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ni èwo nínú wa ló gbádùn gbogbo ọ̀rọ̀ wa pátápátá náà kó lọ sí lóyìnbó àwọn náà bí kó lọ sí lóyìnbó ẹwúrọ àwọn nífẹ̀ẹ́ yẹn náà ó ń ba okoloko jẹ́ ó ń kó gold without even compensate those people ó ń kó gold ó ń pa àwọn ènìyàn ó ń kó gold lọ ìjọ làbẹ́ sùn tàbẹ́ jẹ́ ká sùn ká ronú náà ẹ wá ní Tinubu to hell with Tinubu bíi ti báwo Tinubu dẹ́kun gbogbo ọ̀rọ̀ ayé ẹ̀ irọ́ ni orúkọ ẹ̀ irọ́ ni certificate ẹ̀ irọ́ ni gbogbo nǹkan irọ́ la bí lórúkọ ẹ̀ irọ́ la bí ni so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ politics kò nínú àwùjọ ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbájúmọ̀ kan tá à ń ṣe kò sí ẹ̀yà kò sí èdè tó dàbí ti Yorùbá we are the best ní culture in everything ìlú wo ló lóríkì ìlú wo ẹ sọ fún mi nílẹ̀ gbáwọ̀ ìlọ́dún fàdíwò ìlú wo náà pè tó ń pọ̀ tó máa ń kí wọn bó ṣe ń kí Yorùbá ẹ jẹ́ padà sílé ẹ ṣe wà mọ̀ tẹ́lẹ̀ tó bá tí Elédùmarè bá ṣe tán tí Yorùbá tí a ṣe gba orílẹ̀-èdè Yorùbá ẹ ṣe wà rí ẹwà yín a ṣe wà bújáde wọn ní Yorùbá ò lè support Yorùbá èmi lè support bá ti mọ̀ pé nǹkan tẹ̀ ń ṣe pé ìwà yóò jọ ìwà tó yẹ kó wà kí ìwà yóò wà pa mi ní support yín tó bá yẹ pé Ìgbò lẹ́yìn ló wà ẹ̀ wà pa tó bá wà aráyé mu ó ní máa support gbàgbé ẹ o pé Yorùbá tó jẹ́ mọ̀ Yorùbá tí mi ò tí kí la benefit from yín àfi kó máa ní àwọn èèyàn lára àfi kó máa gbowó ẹwà àwọn tó ń ṣe transport yẹn sìn wọ́n bá ti dé gáràjì wọ́n á gba bíi 5,000 3,000 wọ́n á gbà lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà tó gbà yẹn lọ́wọ́ wọn each bus stop ní àwọn táùtù yẹn ń gbowó lọ́wọ́ àwọn onímọ́tò aláta lọ́n ti ń yọ kì í ṣe ara wa lọ́n ti ń yọ ni bóná kó wọ́n yẹn lọ MC ló má gbà from there kó lọ́wọ́ Tinubu ẹ̀rẹ̀ kí ni máa ń ṣe fún yín pàpà ẹ̀fí ń support yẹn náà kí ló ṣe fún yín tí a fi support àbí tàbí ká pé ọmọ ní kì í ṣe ti bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíín fi ilẹ̀kẹ̀ sí ìdíta ni kó fi ilẹ̀kẹ̀ sí ìdíta ni kó lè ṣe kọ́kọ́ fún yín ẹ gbàgbé ẹ má jà wà tribalism kó lè ṣe anything fún yín ó tún máa worst ju ti Buhari lọ ni ó máa worst ni gbogbo ẹrù nǹkan tó ń ṣe náà ṣé ó lè dófin ṣe ni ṣé ó lè dófin yí padà ni kò lè dófin kan yí padà àwọn Fúlàní yẹn wọ́n ti bìlí pọ̀ àwọn ní Nàìjíríà let us leave Nigeria for them ìjà fílẹ̀ fún wọn ẹjẹ́ àwọn bá ti máa kóra wájọ́ àwa Yorùbá ká kóra wájọ́ gbogbo tí mò ń sọ yín sí náà ní pé àwọn kan nínú àwọn tó wà nínú kan ní wọn ni àti bàbá yẹn sọ yín náà pé ẹlòmíì àti ẹ̀pẹ̀ mi lọ́mọ àlè I don't even care anything you like you call me anything you pè mí but tí ìwà wa tá fi lè gain ìwà wa tá fi lè achieve tá lè fi achieve anything in our life òun ni bí kí Yorùbá dá dúró ká gbọ́ Yorùbá nation ká máa sọ èdè abínibí wa kò jẹ́ kí èèyàn kan máa dé kó lọ máa sọ Lárúbáwá
kó máa sọ kí náà ń porúkọ ẹ̀. Wọ́n ti fi ẹ̀sìn kó wa lẹ́rú gan. Wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi kó wa lẹ́rú gan. Nígbà tí mi ti sá kúrò nínú ẹ̀sìn yẹn, ayé mi nítumọ̀. Ayé tèmi ó nítumọ̀ gan. Mo dẹ̀ mọ ohun tí mo achieve pàtàkì mo kúrò nínú ẹ̀sìn rádaràda méjì yẹn tí mo kúrò nínú ẹ̀. Ayé mi nítumọ̀ gidi gan. Mo mọ nǹkan tí mo achieve. So the best thing ni pé it's a word of advice fún àwọn tó máa wà nínú ẹ̀sìn rádaràda yẹn. It's a scam. The true religion is a scam. Tí ó bá jẹ́ scam lè mùsùlùmí méjì jọ́dọ̀ tí ń sin ẹ̀sìn méjì bọ̀ tí gọ́fúnà á fi bíbélì búra á fi kùránì búra ṣé ayé wa tòrò ni? Kílódé wọn máa fi Ògún Ọbàtálá Ọya kọ́ máa fi búra bí ayé wọn ni bí kò ní ṣe wọn jábàjábà játijàti. Bíbélì àti kùránì náà ni irọ́ ni and this thing is not working. Gbogbo bíbélì ọwọ́ náà fi kọ́ èèyàn ló kọ́, kùránì ọwọ́ náà fi kọ́ èèyàn ló kọ́, but ojú fá kò yí padà. Ohun Olódùmarè ni. Yorùbá kò sí ìdílé kan tí ò ní òòṣà tí wọ́n ń bọ. Ẹ padà sílé, ẹ ṣe ẹ padà sílé bàbá yín, má jẹ́ kán tàn yín jẹ mọ́. Òyìnbó mú Jésù wọ́n kùn ní white, wọ́n mú èṣù ọ̀dàrà. Bàbá mi wọ́n lọ kùn ní black. Wọ́n ní gbogbo tó bá ti da Jésù ló ṣe, tí ó bá ti da èṣù ló ṣe. Òyìnbó tá à ń pariwo gan sí gan ìkà ni wọ́n bá ti wájọ́ fún títí wọ́n ṣe tara wọn ṣe ni. Ó ti yé wa bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ kun dúró báyìí ná. Mi ì fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ̀ tìgbà tí ọ̀rọ̀ tí mo gbọ́ pé wọ́n gbàgbé nígbàgbọ́ ọtí pé ọmọ ẹni kì í ṣe ìdílé bẹ̀rẹ̀ káfíńdẹ̀kẹ̀ sí ìdílé ọmọ ẹni omi. Tọ́mọ ẹni bá jẹ́ àpá ńkọ́? Ìyá tó bí mi lọ́mọ àwọn èèyàn bàbá tó bí mi lọ́mọ ó kó àwọn fámìlì tira gan. A pọ̀ gan lọ́dọ̀ bàbá pọ̀. Ìyá mi máa sọ fún ẹ pé ọmọ tó bí fún ara ẹ̀ ni wọ́n máa sọ fún ẹ pé wò ó ọ̀gbẹ́ni ẹni tó bá di serious lòun máa rán ní school, lòun máa rán kó lọ kọ́ṣẹ́. Tí ìyá mi bá bí ìbàkọ́ tí ò serious, ìyá mi máa neglect ẹ̀ dání ní àdẹ̀mọ́ lọ́wọ́ àdẹ̀ tọ́jú ẹ̀. Ó dẹ̀ rí bí bóyá ṣe nìyẹn. Máa ń torí pé Tinubu ó jẹ́ Yorùbá kan lọ dìbò fún. Gbogbo atrocities tó ti commit nǹkan. Ẹ má jẹ́ ká máa wo sentiment ni mo ká gbogbo yẹn sí. Báyìí pé Yíbò ló lè ṣe jẹ́ kí Yíbò kó wà ń bẹ̀, báyìí kí Yíbò lè ṣe kó wà ń bẹ̀. Tó bá ṣe tó a lè lẹ́nu lẹ́sìn ẹ̀ bí kò yẹ kó ń ta àwọn èèyàn kó ń ta wọn ẹ tó bá ta ara rẹ̀ lọ́pọ̀ bá dìgbà wọn kò lè ríra. So ẹ ṣé púpọ̀, ó dàbọ̀.